kò yẹ kí wèrè máa rìn káàkiri títì. Wèrè wọ́n máa ń gbé wèrè sí wọ́n máa ń gbé wèrè sí irú nísìnyí. Why is arrow not working? Kò yẹ kí wèrè máa rìn títì. Kí ló dé tí arrow ò ṣe ṣiṣẹ́? Look at ẹnu ẹ̀ wò wèrè lẹ́ ń wò yẹ wọ́n ṣe máa ń rìn káàkiri nìyẹn. kí ló dé tí arrow wà lábẹ́òkúta lọ́hùn yẹn? Kí ló dé tí kò yẹ ṣiṣẹ́? Those are the things tó yẹ pé ó ń pollute community wa in this Nigeria that you seen. Wèrè wọn máa rìn kiri. Òun náà ni wèrè kan ṣe lọ ṣe kíni tó ṣe lọ bẹ́ bàbá kan lórí ní Ìjẹ̀bú Rẹ́mọ Ìjẹ̀bú Rẹ́mọ l'Ógùn State ní oṣù tó kọjá lọ́hùn. Òun la ṣe rí tí wèrè kan tó lọ mú bàbá ní bàbá tó bẹ́ lórí dànù. So those are the things we are saying in this country. So Koiki Media bringing the world closer to your doorstep. 24th August 2023.